rahmatullahi wa barakatuh. Àwọn ẹni Ọlọ́run tó ṣáájú wa ìgbà tí wọ́n máa bàjẹ́ rè yóò máa bàjẹ́ sí pé Ramadan ti fẹ́ tán àbáwọ̀ àwọn èèyàn àmọ́ àwọn èèyàn rákúrakú kọ́lọ́ mọ̀ sí àwa nu wọn wọ́n sì pọ̀ nínú àwọn ará ẹ̀yìn wọ́n pọ̀ láàrin àwọn ará ẹ̀yìn nínú wọn máa dùn ní ìsìnkú ti fẹ́ tán kó èdè tán ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹni tínú rẹ̀ ń dùn àti ẹni tínú rẹ̀ ń bàjẹ́ ìjùbẹ̀rù Ọlọ́run náà ni ẹni Ọlọ́run bá ní àlùbáríkà Ramadan ọwọ́ inú ilé ayé ẹ̀ Ramadan ṣe láǹfààní Ọlọ́run fi Ramadan ṣe lóore tọ́pọ̀ inú rẹ̀ ò lè dùn báyìí kí ló dé gbogbo nǹkan tí máa dẹ́rù bọ̀lẹ̀ àti èèyàn rákúrakú tí máa dẹ́rù bá wọn ní ọ̀rọ̀ ńlọ́rùn èèyàn rákúrakú kìyàmù láìlì kò ní rọ̀ lọ́rùn bó o kì í tàràwé só o dìde lóru yẹn náà fìlà mélòó lọ́yàn àwọn èèyàn rẹ̀ kan wọ́n yan tàràwé pẹ̀lú àti yàn tó a ti dòrú wò tún yẹn náà fìlà ọ̀dà àpọ̀ irú oṣù tá a lè máa ṣerú ẹ̀ náà rè àmọ́ èyí náà fìlà òru kọ̀mọ́lá tipátipá gan ní fi ń kírun ẹlòmíì gan irun rẹ̀ ò tó pé inú Ramadan bí tí orí ibú rẹ̀ tó gbópọ̀ ní irun rẹ̀ ò pé inú Ramadan àwọn èèyàn kan máa ń ṣe fatuwa yìí pé ẹni tí ó bá kírun kò láàwẹ̀ rárá o ọ̀tọ̀ ni irun ọ̀tọ̀ láàwẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tí ò kírun kèfèrí ni ṣùgbọ́n mùsùlùmí sì ni mádàmà tí wọ́n sọ pé la ilaha illallah muhammadu rasulullah àmọ́ irun ti sọ́ di kèfèrí ṣùgbọ́n kèye ṣe kèfèrí bí ẹlẹ́bọ o tọ́ba wa gbá àwẹ̀ yóò ní ládàá àwẹ̀ kò ní ní ládàá àrùn ni àìkírun ọ̀bà àwẹ̀ jẹ́ o ọ̀tọ̀ nídájọ́ irun ọ̀tọ̀ nídájọ́ kíni o àwẹ̀ àmọ́ nù ẹ̀ ń tí ó ṣòfò jù ní kí àwẹ̀ ọ̀rọ̀ ọlọ́run kírun ọmọ àárọ̀ ọlọ́run ó ṣòfò gáwọn torí wọn à ní tí ìyẹ kankan wò nù sẹ́ẹ̀ rẹ àkọ́kọ́ tí wọn kọ́ yẹ̀ wò lọ́jọ́ àlìkìyàmọ̀ ńgbà ọlọ́run bá gba gbogbo nǹkan kúrò lọ́wọ́ rẹ tán tẹ́ ẹ mẹ́mí ẹ̀ àkọ́kọ́ tọ́lọ́run kọ́ yẹ̀ wò kó náà ní ọ̀rọ̀ tọ́ọ̀bá wa bá mi ìhun rẹ wọ́n rí pé òkì àbó òkì pé òtítọ́ lórí ìburú àwọn asáyò kú o ti kó bá wọn ẹni tó mọ̀ pa àwọn ìjọba àwẹ̀ ní kọ̀mọ́ nǹkan kan pa àrùn rẹ tọ́ba wà lìjẹ́ náà yóò wá máa wọ̀ pé wọ́n dẹ̀ máa ń gbà àwẹ̀ kí ló bá dé náà ìjọ yẹn ni ó tó mọ̀ pé àṣẹrùn rẹ kò sùn àwọn ló gbé ọwọ́ lọ ìdúpẹ́ tí ò kírun ọ̀làwẹ̀ ọ̀làwẹ̀ kò sí ẹ̀rí kẹ̀kẹ́ pé tí ò kírun ọ̀làwẹ̀ ìgbìyànjú ọ̀dọ̀ àwa wáàsí kódà kìí ṣe àwọn fòkàá àwọn wáàsí làfi máa ń sọ pé o kírun ọ̀làwẹ̀ o kírun odó lórí ibú ni ojú kèfèrí béèyàn bá pààyàn kéé di kèfèrí béèyàn bá ṣe ṣìnà kò di kèfèrí béèyàn bá jalè kò di kèfèrí lẹ́yìn náà lọ́pọ̀ yẹn ṣẹbọ ó dẹlẹ́bọ ó di kèfèrí èyí tó kù ó dẹ̀ gbé tó ọ̀bà kírun kèfèrí ni ọ́ irun tóbi pọ̀ bó ṣe á tóbi tó kò sọ pé ní tí ò kí kò láàrẹ̀ o tó bá gbá rẹ̀ kò ṣe é gbà ṣùgbọ́n dájú pé o kírun ọ̀wọ̀ náà bóyá ọlọ́run wà padà fún ọ ní ládàá àwẹ̀ rẹ lọ́tọ̀ owó ọlọ́run àmọ́ ó dájú pẹ̀lú àwọn àkọọ́lẹ̀ yìí pé ẹni tí èkírun yọ wọ̀ náà dáadáa. ìbéèrè tí wọn ó bí wọn léèrè gbọ́dọ̀ kí á mọ̀ náà ni mo ṣe alákọ̀ọ́kùn fi zákọ̀ ẹ̀yin ará sákàrà ẹ̀yin ará nù náà
ma salakakum fi saqar qalu lam nakun minal musallin wa lam nakun nut'imu wa kunna nut'imu al-miskin wa kunna nakhudu ma'al rahim. ma salakakum fi saqar eregbe idenu na sakora qalu lam nakun minal musallin to pa ikirun ni o so ọgbọ̀n náà ní tọ́ọ̀bá ti kírun tẹ́pọ̀ láwọ̀ ẹni tó sì mọ̀ máa jáwẹ̀ ó gba ẹ̀ṣẹ̀ ńlá bíbi táwọn kan máa ń pa pọ̀ pé àwẹ̀ 60 lè gbà ara ò àwẹ̀ kan náà lọ gbà ṣùgbọ́n lọ́nà lọ́mọ bóyá ó gbà padà bí ó lè gbà padà torí ìmọ̀ọ́mọ̀ jáwẹ̀ rẹ̀ ó lágbára fún ọ ẹ̀mẹ́jà máa dà pọ̀ èyí tí ó wá ń lọ ìtísẹ̀ ìtìkáàf kìí ṣe ọ̀rọ̀ yẹn fún gbogbo mùsùlùmí o èèwọ̀ ní fún gbogbo mùsùlùmí gbogbo yóò sì tán gbòòrò kẹta lé kẹkọrí sí ìtìkáàf ṣùgbọ́n ó ní ọlá pọ̀ ẹni ọba sì lọ ṣe ìtìkáàf ọ̀dà àjẹjọ́ lọ ìtìkáàf ṣùgbọ́n gbogbo ọgbọ́dọ̀ lọ kìí ṣe fardu ain fardu kìfáyà ní ìzàkọ́ọ́mà bihi ba'dun saqata al-isman ba àmọ́ bẹ́ẹ̀ ṣe àrí ìtìkáàfù tí gbogbo wa bá láàlọ́ gbogbo alágbèsè àwọn akẹ́ gbọ́dọ̀ wáyé láti lọ oyè torí orí pọ̀ mbẹ́ ẹni ó sì lọ ọlọ́lájẹni tí ò lọ́lọ́ ẹni tí ó tó lè nírú ọlá pẹ́kọ̀ lọ ìtìkáàfù ó sì máa fún lára àdúgbò àgbọ̀dọ̀ ìtìkáàfù ọlá nìyẹn àti lọ ìtìkáàfù ṣùgbọ́n tó di lọ iṣẹ́ ọlọ́run mi ní kí ṣe ṣe ọwọ́ ara rẹ̀ bẹ́ẹ̀ dáwà ó ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ó ń ṣe jihad ní tí wọ́n yẹ pé ṣe ọlọ́run gẹ́lẹ́ ló di ọjọ́ mẹ́wàá yẹn àbọ̀jọ́ mẹ́sàn-án lóun fi lè lọ iṣẹ́ ọlọ́run kan ẹ̀mí ẹ̀ sì wà bẹ́ẹ̀ pé ń lọ ìtìkáàfù yìí iṣẹ́ ọlọ́run kan wá dé tó mójútó náà fi ní kèé ṣe fardu ain ọgbàládá àníyàn tó dáa ọgbàládá àníyàn tó dáa kò sí tó burúkú èèyàn lọ́jọ́ ìwọ̀n lóde kódà ẹni tó jọ ìwọ̀n lọ́kọ̀ọ́lá òun náà try kọ̀ọ̀kan ní gbàládá ẹni tí ọjọ́ tiẹ̀ ju tiẹ̀ lọ́lọ́ ọ̀bọ̀n dédé. àwọn ará ìtìkáàfù wọ́n parí ẹ̀sìn ní pé wọ́n pàdé wọn yídì láti ìtìkáàfù èyàn àṣùbà ní ìtìkáàfù wọ́n parí ìtàṣù ọ̀gá wọ́n lọ wẹ̀ ń múra wọ́n pàdé wọn ní kiri àwọn náà ó sì yọ Zakaatul Fitr èyí bá ti lọ ìtìkáàfù Zakaatul Fitr ti dandan ní fáwọn náà wọ́n sì gbọ́dọ̀ yọ káàtó lọ kírun so therefore ẹni tó bá yé tè kú òní tó gbọ́ fẹ́ lọ rí yọ kò sí ẹ̀ka tó ṣe ládàá kiri o ìtìkáàfù. bákan náà àwa múra fún oore méjì tọ́lọ́wọ́ bá pín Ramadan ó pín sí ọ̀sẹ̀ ó pín sí oṣù bẹ̀rù Ọlọ́run àti oṣù rẹ̀ ìwà rẹ̀ àwọn nǹkan bí ìbẹ̀rù Ọlọ́run láàfi bẹ̀rẹ̀ bá a ṣe ń gbààwẹ̀ tá a jẹun tá a fi ń sin lọ́hùn tó bá a páyà rẹ̀ láàmà dìde lóru láàmà yan náfìlà bẹ́ẹ̀ náà láàmà ka Kùránì láàmà wábi tẹ́tí ń sọ̀rọ̀ Ọlọ́run lọ lálọ́ jókòó tí wọ́n láàmà wá mà sí inú Ramadan a wà parí ẹ̀ pẹ̀lú Zakaatul Fitr ṣàkà ọjọ́ ọdún téèyàn gbọ́dọ̀ yọ lẹ́yìn irun èèyàn gbọ́dọ̀ yọ lẹ́yìn irun nínú àdìsí Ibn Abbas tí abanu sunna Abu Daood Ibn Abbas gbà wá pé ẹni ọba yọ lẹ́yìn ìran
Ànábì sọ pé sadaqatun marfu'a sàdákà lásán ọtọrẹ àánú ni ọgbà ọyọ Zakaatul Fitr. Kódà èèyàn lè yọ ní òkú ọ̀la bó tiẹ̀ sí pé ọjọ́ ọdún wọn fẹ́ ká yọ nínú Muwatta Imam Maliki ní rìwáyà ti Ibn Umar yíyọ yẹn rìwáyà náà fi sọ pé kápá wọn tí yóò pín la yọ fún lọ́kọ̀ọ́la àbọ̀kọ̀tọ̀la ẹgẹ́ nìsín ajẹ́ pé tá a bá yọ fún wọn ó dọjọ́ ọdún káwọn tó pín ká tó lọ kírun. So nítorí pé kọ́mọ̀bà ìdíwọ́ mọ̀bà wà àwọn àlèyọ́ lọ́kọ̀ọ́la àbọ̀kọ̀tọ̀la lẹ̀ àmọ́ ẹni ó fẹ́ pín ọ̀ gbọ́dọ̀ pín àfi lọ́jọ́ ọdún ó sì gbọ́dọ̀ pín fáwọn aláìní kì í ṣe fún ẹni tó ní o ọ gbọ́dọ̀ pín fún wọn kó tó di pa kírun tí èèyàn bá yọ lẹ́yìn ìrun ọ̀gbáládá Zakaatul Fitr. Ọ̀rọ̀ mi yé wa kagbara ní bóòlù àti wa máa ń yọ oúnjẹ tó bá gbajúmọ̀ nùnú bíi ráìsì ẹ̀wà gààrí tó gbajúmọ̀ táwọn aráàlú ń jẹ ìlú tiyín tí wọ́n wà sọ́ọ̀wù kan ló fi yọmu nínú ilé sọ́ọ̀wù kan sọ́ọ̀wù yàtọ̀ sí múdù tọ́ ọ bá ti rí sọ́ọ̀wù tó fi yọ ẹ̀kún ọwọ́ tèmi kì í ṣe kúnkú ẹni ọwọ́ rẹ̀ bá kúrú ju tèmi lọ à ní lu ọwọ́ ẹ̀ ẹni ọ̀rọ̀ ẹ̀ báyìí tó ṣe hàhà tí ó ti pọ̀ jù à tún ní lu ọwọ́ ẹ̀ ṣùgbọ́n ọwọ́ tó wà wọ́n tún wọ̀n sí irú ọwọ́ ru wa báyìí kì í ṣe tiẹ̀ tó hàhà ọlọ́run ló fún ọ tó bẹ́ẹ̀ owó kò gbóúnjẹ ńlẹ̀tàn ó kò bá àìmọye èèyàn ọwọ́ yẹn lẹ́wà tẹ́ báyìí yọ wà kún yọ wà jẹ́ mẹ́rin lẹ́wà yọ fẹ́ni kọ̀ọ̀kan èèyàn yọ fún ẹrú kátó ń bèrè ọmọlúwàbí gbogbo ọmọlúwàbí làwà ẹrú gan tẹ nílé tẹ rà níbi wọ́n ti ń lo ẹrú wọ́n yọ fún tó bá ti wà lábẹ́ kápá rẹ̀ ẹ̀yin tẹ́ gbọmọ ọlọ́mọ lẹ̀ tọ́ ọ̀bà ní yọ fọmọ ajẹ́ pé wọ́n bá yọ lé wọn àjọsọ yóò ti sọ pé wọ́n yà bá yọ lé wọn tọ́lọ́mọ tó ọgbà náà wọ́n yọ ìwọ ló sì yọ torí wọ́n lọ gbọmọ wò àmọ́ tó bá yarí pé bàbá rẹ ní ọyọ kò sí tó burú bẹ́ẹ̀ bàbá rẹ ní bá yọ àmọ́ yóò ti sọ fún ọ pé ẹ má wulẹ̀ yọ mo ti yọ ń bí gbogbo ẹni tó ọgbà sọ́dọ̀ tí ò ní èèyàn míì mọ́ tí ó bá yọ ìwọ tó ọgbà sọ́dọ̀ náà lọ bá yọ àlàájà tó wọ́n fọmọ kan lọ́wọ́ àmọ́ká tó ń bẹ nù ikùn tẹ́ ti gbé bẹ̀ ẹ̀yà lùsùn náà ètí ń bẹ nù kùn kètí tòbí o oyún lọ́wọ́ ààyò fún bóyá pé àwọn kan bẹ̀rẹ̀ àfáàsọ pé kí n sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n tó dáa jù ní kí n sì kéde kí n yọ ní rìwáyà ti Ibn Abbas. Gbogbo àwọn àyímọ̀ lọ́wọ́ afẹnu kò sí pé tálíkà láyọ̀ fún àgbọ̀dọ̀ yọ fún gbogbo wọn sì fẹnu kò yí pé onú oúnjẹ ni ká ti yọ ká má fowó yọ àfi ọ̀dọ̀ Abu Hanifa láti rí pé à ń sọ pé àlìfowó náà yọ àmọ́ gbogbo àwọn àfáà wa yòókù gbogbo mọ́sáàbù yòókù tí à ń balẹ̀ ní Sàfí ní Màlìkí ní oúnjẹ ni wọn sì ní mọ́sáàbù ànábì náà a lè fowó yọ táwọn Abu Hanifa àwé ìgbìyànjú ọ̀dọ̀ wọn ni àìsí lò ìgbìyànjú àyàfi tó bá ní ìdí kọ̀ǹdíṣà kan náà ló sì lè wà
condition ni wípé kó jẹ́ pé ìyọ oúnjẹ òfàlù ní ìlú ibi tí wọ́n wà kò sẹ́ni tí ó gbà á wọn ò ní ìdí ẹ̀ ó ti pọ̀ jù tọdún tó lọ waste wọn ò gbóúnjẹ kò sẹ́ni tí ó gbà á àmọ́ àwọn èèyàn ní ìdí owó wọ́n yẹ kó wọ́n lọ bá fàlù condition yọ kan á wà lọ ọmọ iye tí wọ́n ń ta déédéé ìta àfẹ́ yọ tá bá ti mọ iye rẹ̀ òun láwà yọ condition kan ni o yìí ṣe pé tálíkà kan yára nígbà ẹ̀jọ̀ tó lọ owó ni ẹbí sáfẹ́ ní rárá o oye ntọ́ common oúnjẹ tọ́ common láàyò ntọ́ sì common ní condition náà láàlò iná ni pé ọ̀sẹ̀ tí ò ní ìdí oúnjẹ àmọ́ tó ti wípé 99% àwọn èèyàn wọn ò ní ìdí oúnjẹ kankan wọn ò tẹ̀ ní ìgbà kan ariwo tó ń pa ní kò sówó condition ni o tí ẹ̀ bá sí condition kò sì ti ń jẹ́ àǹfowó yọ o á yà pàṣẹ tó ṣáájú wa nù èyí ó sì bẹ̀rù ọlọ́run bẹ̀ pé kí ló dé mo fẹ́ máa gbé tòwó wá ìfù tálíkà tó fẹ́ gbà gan ìwọ kàn bẹ̀rù ọlọ́run pé kí ló dé mo fẹ́ máa tọrọ owó oúnjẹ wọn fi yọ lójú ayé ànábì tówó bá fálù wọn ò bá yọ àbí kì í sọ ọdún kan ànábì ló láàrin wa kì í sọ ọdún kan àṣàbí ló láàrin wa oúnjẹ ni torí wọn fẹ́ kí ọjọ́ kókò ní sẹ́ni tẹ́bi ń pa wọn ò ní olóòlọ́ náà fi pè ní Zakaatul Fitr kì í ní Zakaatul Mali sàkó owó wà ọjọ́ yẹn kì í sàkó owó wọn ò fẹ́ kí bí ọ̀pẹ nìyẹn kan lọ́jọ́ ni kó o kó yìí ní báyìí kó o lóúnjẹ tó jẹ lé gbogbo ẹni tó bá sì jẹ wípé lọ́jọ́ òun kò sí tí ó jẹ ó lè gbà á kódà bọ́ jẹ́ pé olólò àmọ́ ọjọ́ ń le fún ọ ó lè gbà á wọ́n náà ti wà nínú ẹ̀tọ́ lẹ́tọ́ àti kíni àti gbà á àwọn àlàyé ó ṣe pàtàkì pọ̀ kí wá ní mẹ́sẹ̀jì tí Ramadan mú wá fún àwa mùsùlùmí àti fẹ́ni tí ì ṣe mùsùlùmí Ramadan ó sọ fún mùsùlùmí wípé ọlọ́run ò fẹ́ gba ìbẹ̀rù ọlọ́run ọ̀dọ̀ yín nìkan ìbẹ̀rù ọlọ́run kí bẹ̀rù ọlọ́run tẹ́ ẹ rí ẹ ní bó ṣe wulẹ̀ kọ́ pọ̀ tó gbogbo àsìkò rẹ wọ́n bá Kùránì lọ́wọ́ rẹ ni gbogbo òru rẹ wọ́n bá tọ̀ yẹn náà fìlà ni àbí wọ́n bá ọ níbi tó ti ń gbọ́ wá sí àbí ibi tó ti ń ṣe wá sí ìbẹ̀rù ọlọ́run pọ̀ Ramadan rẹ kìkì dáadáa ni ó dáa lóòótọ́ ṣùgbọ́n ọlọ́run ló bẹ̀rù o tí wúlò ń bí abala kejì tọ́lọ́ ń fẹ́ iná ní pé ká sí dáadáa sáwọn èèyàn ọwọ́ abẹ̀rù ọlọ́run tó bí mo ṣe ròyìn tóun àmọ́ àwọn èèyàn tó bá rí ọba wọn pẹ̀kọ́ náà ni wọn ìfẹ́ bọ́ ọ ṣe wọn ìfẹ́ bọ́ ọ rojọ́ wọn èèwọ̀ ọ wá wọn èèbọ̀ ọ sọ̀rọ̀ ibi ọba sì ń sọ̀rọ̀ wọn máa dìde ẹ̀rù rẹ máa ń bà wọ́n ní ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo bẹ̀rù ọlọ́run tó lọ bẹ̀rù ọlọ́run ọ̀kàkùnù ọgbà lọ́wọ́ rẹ ni o gbogbo ẹni ó bẹ̀rù ọlọ́run tí ó wà lè rọ̀ sáwọn ẹrú ọlọ́run kódà láàrin àwọn ẹrú ọlọ́run kọjá láàánú ẹni tí ń kó wọn mára ọlọ́run ọgbà bẹ̀rù ọlọ́run rẹ ni Ramadan mẹ́sẹ̀ẹ̀jì takuwa wàlúbírì ni ó bẹ̀rẹ̀ pẹ̀lú takuwa ó parí pẹ̀lú bírù ọlọ́run ọba ní wàtàwánù alàlìbírì wàtakuwa ẹ̀rìnra yín lọ́wọ́ ẹjọ́ ṣepọ̀ lórí alàlìbírì lórí ìwà dáadáa láàrin yín albírù baynal ibad amma takuwa fabaynaka wa bayna rabbik ìbẹ̀rù ọlọ́run láàrin wa àtọ́lọ́run nìkan ni àmọ́ bírù tọ́lọ́run ó sọ pé ọbẹ̀rù ọlọ́run òun tí wọ́n bá pè ń bírù ìyẹn pé ó dá sáwọn èèyàn ìyẹn ni pé ó bẹ̀rù ọlọ́run lára àwọn èèyàn ó lè rọ́lọ́run gangan tijú ó lè rọ́lọ́run gangan sìn ó lè rọ́lọ́run ṣe níbi àwọn ìdajì tọ́lọ́run ọba fẹ́ ìdajì ló jẹ́ pé láàrin wa àtọ́lọ́run sọ tó bá yan náfìlà ní ìsìnkọ̀ kan yẹn tó bá ń ka Kùránì ní ìsìnkọ̀ kan yẹn tó bá ń ṣe àsìkáàrù ní ìsìnkọ̀ kan yẹn àbí àmọ́ àwọn àlàjì yòókù níbi tọ́lọ́run ọba fẹ́ pé bẹ̀rù èmi ọlọ́run ara èèyàn ló ti bẹ̀rù ẹ̀ ẹni ó fi owó ṣe ọlọ́dọ̀
ó lè gbá ní ìtì tí ó sì bọ́ọ̀lù ọlọ́pàá àwọn ọlọ́pàá ò ní support ẹ̀wọ̀n wọn support àmọ́ ọlọ́run ọwọ́ á dá àmánà rẹ̀ padà ọ̀dà láàmú ọlọ́run ló fi bẹ̀rù àmọ́ ara èèyàn ló ti kíni ló ti bẹ̀rù ẹ̀ ọlọ́run sì sọ pé ká máa ṣètọrẹ àánú ká máa ṣàánú ẹni bá ń ṣàánú láyé ọba tí ń bẹ lókè ó ṣàánú òun náà ẹ̀rù ọlọ́run wá bọ̀ lára rẹ̀ ọba bùn ní nǹkan tó ní èdè ọlọ́run lọ bẹ̀rù àmàrà èèyàn ló ti kíni ló ti ṣe ìlàjì nínú mo bẹ̀rù ọlọ́run ara èèyàn láti practice ìfò ó kéré sí ìlàjì ó jù làjì lọ gbogbo ohun tí wọ́n ń pè ní ìpayọ̀ ọlọ́run ẹgbẹ́ mi sìn tí yóò jẹ́ pé láàrin ara wa díẹ̀ bí irú òrun à ń ka Kùránì lásán lọ́jọ́ pé ò nídìí èèyàn ó yé nísìn tọ́ba gbá Kùránì mo nísìn Kùránì mo ṣe ń ka láàrin wa àtọ́lọ́ nìkan ni abẹ́ẹ̀kọ́ ni ọ̀kà fún èèyàn àárín wa àtọ́lọ́ nìkan ni tọ́ba yẹn náà fílà tọ̀jẹ́ máa yàn kò sí tẹ́ yóò fi ṣe ìyàwó rẹ náà fílà rẹ ò wúlò fún Kùránì rẹ tọ́ sáà ń ka sàásà kò wúlò fún ìyàwó rẹ kò wúlò fún ọmọ rẹ àmọ́ ìwà rẹ ìmọ̀ adáríjì yàn ìmọ̀ agbẹ́bìnú mi ìmọ̀ ṣe sùúrù ìmọ̀ tọrẹ àánú ọ̀yọ́ sàká gbogbo àwọn nǹkan ìpátá èèyàn ló jẹ mọ́ o sì gbọ́dọ̀ ṣọ́ra tó o bá ti ń ṣe lára èèyàn má béèrè ẹ̀san lára èèyàn o má retí kọ́ńtọ̀ ọkọ̀ pẹ̀sẹ̀ tiẹ̀ o àbí kó ṣe thank you toro ọlọ́run ló ń bẹ̀rù ló fi ń ṣe dáadáa láfi dáájú anybody lọ àwọn kan sọ pé àwọn ìwà rẹ yín ò lè dọ́dọ̀ ọlọ́run torí kìí ṣe pé ẹ fi bẹ̀rù ọlọ́run lẹ́fi ṣe ìwà rẹ ìwà rẹ tí máa last tí máa túnlé ayé ṣe tí ọmọ ẹ̀dẹ́ ni yọ jàǹfààní ẹ̀ pẹ́pẹ́pẹ́ ó náà ní ìwà rẹ tó pé ìbẹ̀rù ọlọ́run ló sì kíni ló bì tí ń tọ́ka sí pé èèyàn wa ìbẹ̀rù ọlọ́run ò tí ì pé àyàfi ká dá sáwọn èèyàn ẹ̀yin mùsùlùmí gbogbo táàfù wa dá sáwọn èèyàn la gbọ́dọ̀ dá sí gbogbo ọ̀nà táwọn èèyàn fi léde dídá sáwọn ìyẹn lọ́pàá tó pé tó bá jẹ́ mùsùlùmí lóòótọ́ nǹkan méjì ni yóò máa bọ́ ọ̀ká yóò mọ̀ ọ̀la ọlọ́run ó dì mọ́ ọ bẹ̀rù ẹ̀ gan àwọn èèyàn wọ́n láìkẹ́ torí ọ máa bẹ̀rù ọlọ́run lára wọn mọ̀ sí dáadáa sí wọn ìyẹn lọ́wọ́ pé mùsùlùmí ní ẹni ó dáa jù nínú gbogbo ìjọ ẹlẹ́bọ wà ìjọ kìrìsìtẹ́nì wà ìjọ júù wà ọlọ́wọ́n ní kuntum khayra ummatin ẹ̀yin lẹ́ dáa jù kí ló dé ìyẹn wo bọ́ọ̀lù ń ṣe sẹ̀sìn wa pé ẹ sin ọlọ́run lára àwọn èèyàn kẹ́ẹ̀dẹ̀ tó sin ọlọ́run láàrin èèyàn àti ọlọ́run nìkan ẹgbẹ́ mi nìyẹn ẹ̀yin lẹ́ dáa jù àmọ́ sílábọ̀ọ̀sì yàtọ̀ sí ẹ̀yin Quran ní sílábọ̀ọ̀sì wa àdìsí ànábì ní sílábọ̀ọ̀sì wa practical ní ká wo bánàbì ṣe gbélé ayé tí student tí tọ́ba ka ntọ́yẹ ọkà kọ̀ wá wúlò pẹ̀lú gbogbo ntọ́ka I expect pé o ti ka ntọ́yẹ ọkà kọ̀ wá wúlò student ló ní fault kì í ṣe sílábọ̀ọ̀sì tí wọ́n fi kọ́ ẹ̀gbọ́n mi yé tàbí kẹ́ padà lọ́sọ̀dọ̀ ta ló kọ́ lẹ́kọ̀ọ́ tí ò fi mọ̀ nílẹ̀ káàró òjìrè lónìí Yorùbá ó ní problem lọ́nà méjèèjì Islam ò ní problem kankan kìí ṣe Islam ní ọ̀jẹ̀ àdá nǹkan méjì ní ọ̀jẹ̀ àdá látọwọ́ ara wa àtàwọn olùtọ́nisọ́nà ó kọ márùn-ún wọn máa pe àwọn olùtọ́nisọ́nà láti bẹ̀rẹ̀ ìtàn Islam àárín ìtàn Islam àti sídòdò lónìí àwọn márùn-ún yìí tí wọ́n bá fi mẹ́hẹ̀ àwa mùsùlùmí tá à ń bẹ́ ń gbòòrò ọ̀rọ̀ wọ́ mẹ́hẹ̀ àwọn márùn-ún yìí tó bá yẹ pé ẹ̀bù Islam ló yé wọn àwa mùsùlùmí ọ̀rọ̀ wọ́ mẹ́hẹ̀ àyàfi kọ́ ẹ pé complete Islam ló yé wọn àwọn márùn-ún àwọn ni wọ́n ń hàdù wá bẹ̀rẹ̀ látòrí khalifa àfi àlífà náà wọ́n pè ní amiru olórí tàṣẹ ń bẹ lọ́wọ́ ẹ̀ táìtù Islam ni fíkíù Islam ni hukumu Islam ni nǹkan tó jẹ mẹ́sìn ni tá a bá sin lọ́n tá a bá sin lọ́n débẹ̀ àìsìn lọ́n pé bẹ́ẹ̀
básìkò Ramadan ṣe dé ìtẹ́ múra kankan lẹ́gbọ́dọ̀ múra sí àti launch àti propagate àti establish ní tẹ́ ń pè ní ìmára òun náà ni pé káàrí aláṣẹ mùsùlùmí tí ó ní àṣẹ lé a lórí àtẹni tí bá ń gbé pẹ̀lú wa dandan ni ó gbọ́dọ̀ wà ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa ni ojúṣe kí ni o ẹnìkọ̀ọ̀kan wa ni aláṣẹ táwí òun náà wọ́n máa ń pè lọ́ba ń gbà mí ibi wọn bá ti ń lu ọba òun náà wọ́n ń pè lámìr ibi wọn bá ti ń lámìr òun wọ́n ń pè sultan ibi wọn bá ti ń lu sultan òun náà ń pè ní khalifa ibi wọn bá ti ń lu khalifa. mo bọ̀rọ̀ mi yé ìyẹn ni aláṣẹ lórí gbogbo nǹkan ọwọ́ àkú kámẹ́rì kan tó yẹ wípé foundation yẹn tí ó bá sí pẹ̀lú aláṣẹ kìí ṣe Islam là ń ṣe ó kù aláṣẹ mẹ́rin ó kù ojúṣe mẹ́rin ojúṣe kọ̀ọ̀kan ó ní aláṣẹ tiẹ̀ tí mẹ́rẹ̀ẹ̀rin yẹn ó bá sí pẹ̀lú àlééfà àbí àmírù sultan málìkù ọba kìí ṣe ti Islam ọlọ́run bá ní kẹ́ bàbá olúwo ó lóun fẹ́ jí structure Islam inú wa dùn pé kìí sàwa la sọ fún o ọlọ́run àlàámà rẹ̀ ni o wàláyé akàbálẹ́nu ẹ̀ ni wá sí ẹ̀ fún o abálẹ́nu ẹ̀ ní gbígbà tí ó kàwé kan àbí kankan bọ́ sínú adẹ̀ support wàláhì sún bí lẹ́lẹ́ bí láyé ọ̀dà ẹ̀ tó fẹ́ joyè ẹ̀sìn tọ́bọ́ sọ́dọ̀ mágàjì bàbá wa Sheikh Abubakar tó ní wọ́n máa jẹ́ wá sí rí tọ́wọ́ wo èmi tẹ́mi dúró jẹ́jẹ́ tèmi èmi tó gbé èrò mi ń joyè láyé mi láéláé ọwọ́ á ní máa ṣe Mufti owó ní ọgbà lọ́wọ́ bàbá wa sí rí ni àbí yíyẹwò ẹ̀sìn wù ni kì í sára lọ bá wàláhì bàbá wa alwazir fún gbogbo ilẹ̀ Yorùbá Sheikh Yakub Abdulbaki Muhammad abdullah wọn ò lọ bá wọn àláwọn fẹ́ pàápín kì í ṣe tí wọ́n ṣe bẹ́ẹ̀ gán mọ̀ bẹ́ẹ̀ náà lọ èmi ọmọ kéwú kékeré ọba yẹn nǹkan pọ̀ tí ń gbénu ẹ̀ tọ́jú dáadáa láfikún lọ oyè ẹ̀sìn wà tọ́jú táìtù ẹ̀sìn àdámà ara ẹ̀sìn wá ní okùn mẹ́rin lẹ́yìn sultan náà máa pè ní khalifa ó ní dìtáàfù pè ní khalifa ó náà máa pè ní amirul mu'minin tàbí wọ́n sọ pé amir lásán ó náà wọ́n sì máa pè ní al-malik ọba onímọ̀ọ́sẹ́ lò nínú kọ̀ọ̀kan gbogbo àwọn tí wọ́n dákọ̀ authority máa wà lọ́wọ́ wọn lórí gbogbo ará yòókù àwọn mẹ́rin yìí tí wọ́n á fẹ́ dákọ̀ wọn ò gbọ́dọ̀ mọ́ bá wọn rìn tí wọ́n bá ti bá wọn rìn kì í ṣe ti Islam. alákọ̀ọ́kọ́ amirul jaysh olórí ọmọ ogun Ànábì wa Muhammad sallam lẹ́yìn gbóhùnjẹ́ olórí fún wa tọ́ba tí wọ́n fẹ́ lo ogun yọ̀wọ́ àyẹ̀ ẹnìkan kọ́ máa jó lórí fáwọn muhajirun àwọn tọ́ba wá láti Maka ẹnìkan wọn náà máa jó lórí fáwọn ansor wọn ó dẹ̀ gbé àsíá fún wọn tí wọ́n bá ti na àsíá àmẹ́rù táwọn ọmọ tẹ̀lé nu gbogbo ibi táwọn ọmọ tiẹ̀ bá wà wọ́n lè bá sọ pé ọ̀yá o báyìí wọ́n tó ń yà sí o iṣẹ́ ti rí flag tí wọ́n náà gbogbo àmẹ́rù tó bá ń bẹ tí ó bá ní ẹ̀ṣọ́ ọmọ ogun ẹgbọ́n mi yé kì í sàmìírù lè mú mi ní kì í ṣe Islamic authority méjèèjì kò délẹ̀ Yorùbá al-hukmul islami tánàbí sọ́nù àdìsí rẹ̀ pé kí Islam máa dájọ́ kò dé wọn kọ̀ ẹ̀ sí sílẹ̀ Yorùbá Islam ò dúrí àṣẹ kọ̀ lọ́tọ́rìtì ilẹ̀ Yorùbá wal jihad àwọn àlfà ò preach jihad ń bì wọn ò takò wọn túmọ̀ rẹ̀ fún wa àmọ́ wọn ò practice ẹ̀ náà tí wọ́n ti practice jihad dé lọ́rin ní Islam tó wá láti north dé lọ́rin fi yàtọ̀ lẹ́ẹ̀fi lé bẹ́bọ kó rẹ́yìn tí jihad bá ń bẹ́ ń wò eléégún ò ní jáde ṣùgbọ́n tó súnmọ́ dìde wò ó náà là á sí ọba àfáà kò dẹ̀ sílù kan tó dàbí wò ibi tí a máa kù sí máa
pọ̀ gbọ̀nàgbọ̀nà tí méjèèjì aláwọ̀kọ́ tí mo dákọ̀ èèyàn bá ti sí. èèwọ̀ sí ni kéèyàn ṣe jihad tí kò bá sí sọ́fù ni pé ètò ni pé àwọn èèyàn tí wọ́n train àwọn olórí tí wọ́n fi darí wọn àti aláṣẹ mùsùlùmí tí wọ́n ń gbọ́ràn sí lẹ́nu tó lè sọ fún wọn pé ẹ jagun ẹ má jagun kí ẹ ṣe ogun lásán wọ́n ń sígun bọ̀ a lọ dìfẹ́ẹ̀dì ara wa àbáwọn náà sígun lọ bá wọn lásán ni wọ́n ń pè bẹ́ẹ̀ o wọ́n máa sọ lù wọ́n máa sọ dúkìá wọ́n máa sọ àwọn aláṣẹ wọ́n máa sọ ibi tá a kówó tá a fi ń ṣèlú sí tẹ́ bá fẹ́ wọ inú òlu wọn ò dò bọ́dà kò sí gọ́ọ̀mẹ̀ntì kan tí ò ní ní security tí ó bá ti ní security kò ní ṣe kéde kò ní lè apply ntògbé kalẹ̀ fáwọn èèyàn. ẹlẹ́ẹ̀kẹta òun náà ní alẹ́ àáfà onímímọ̀ alifakí alimufti bọ́bá wà pẹ̀lú mufti tọ́wọ́ wà kápẹ́ hàn ní Sheikhul Islam lé àsìkò ìgbà tí mufti fẹ́ bẹ̀rẹ̀ ó kọ́tọ́ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ní Sheikhul Islam lẹ́yìn náà Sheikhul Akbar lẹ́yìn náà al-mufti mufti ó ti wà látọjú ayé ànábì àkọ́kọ́ mufti lójú ayé ànábì lànábì gàgà fúnra rẹ̀ yastaftunaka ọlọ́run wà máa béèrè fatuwa lọ́wọ́ rẹ̀ yastaftunaka wọ́n wà béèrè fatuwa lọ́wọ́ rẹ̀ níjọ́ yẹn ànábì ọ̀yẹ́ ẹ̀dẹ̀ kankan torí wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ wọ́n ń gbọ́ wáàsí lọ structure tí ṣe gbé kalẹ̀ torí kálukú ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ lẹ́fù àkọ́kọ́ nù fún gbogbo mùsùlùmí iná ní ká kọ́kọ́ gbọ́rọ̀ kó yé wa ìyẹn àmọ̀ jẹ́ Jama'atul mùsùlùmí àlejẹ́ wúmọ̀ gbà yẹn ṣùgbọ́n gbà tó di wípé kíní tí wàá yé wọn wọ́n ti ṣe pínṣẹ́ fún wọ́n lè ṣe jihad wọ́n lè yọ zakat wọ́n lè mójútó health wọ́n lè mójútó ọ̀rọ̀ education wọ́n lè mójútó wáàsí wọ́n ti ṣe ẹran wọn wáàsí ó yé ẹ̀yìn àwọn náà wọ́n nìkan mọ́ sí wáàsí mọ́ àwọn náà ti tó wáàsí ṣe ìgbà wọn dé Mádínà náà tó di umma waltakum minkum umma káàkiri wà nù yín yad'un wọ́n máa pèpè wọ́n ti tó handle government wa ya'muruna bil ma'ruf wọ́n máa pàṣẹ yad'un ní ká pé èèyàn kárò ya'muruna ní ká paláṣẹ ọfẹ ọkọ àṣẹ yàtọ̀ sí dáwà àwọn ká dìde tax force lójú ayé ànábì àwọn ká dìde duat preachers wọ́n wà fún orientation àwọn ká ọlọ́run sọ pé mẹ̀kánà ni mu'minuna liyanfiru kaffatan gbogbo yín ò lè jẹ́ jagunjagun ولولا نفر من كل فرقة طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليه ó yẹ kó jẹ́ pé gbogbo òlu àwọn yẹn kó jáde wá kẹ́kọ̀ọ́ tó bá kẹ́kọ̀ọ́ tán àwọn náà wà ló máa kọ́ àwọn aráàlú wọn that is education so ní Madina wọ́n lè pín assignment yẹ tí wọ́n pín fún jàmáà mùsùlùmí lọ́sọ̀ wọn di umma òhùrì jẹ́ tí lè nas ara yín sáwọn èèyàn tọ́rọ yìí lẹ lè pa ìdá rẹ ẹ̀yin lẹ lè fi dáadáa lélẹ̀ àmọ́ gbàtẹ́ ń gbọ́ wá sí lọ́wọ́ létí lè fi dáadáa lélẹ̀ àmọ́ gbàtẹ́ ti jẹ́ pé ẹ ti gbọ́ wá aṣọ ti yé yín ẹ̀yin gan ti lè handle àwọn assignment tọ́lọ́wọ́n bá fi rán àlè ó mọ̀ ẹ ti di ó mọ̀ ẹ jáde sáwọn èèyàn àlàyé yé wa. àwọn kan márùn wá pàtàkì inú orígun ẹ̀sìn orígun alákọ̀ọ́ ni pé aláṣẹ authority yóò dìde ẹlẹ́ẹ̀kejì ọmọ ogun wà fún àwọn kan ní ó handle ọmọ ogun kì í ṣe pé lórí náà ni ó tún wá jẹ́ lórí ọmọ ogun àmọ́ yóò fi àwọn kan síbẹ̀ pé wọ́n máa darí kọ bí wọ́n máa darí kọ bí wọ́n máa darí kọ bí àwọn aláṣẹ ológun tí ó bá ti sí olórí nọ́ọ̀sì ẹlẹ́ẹ̀kẹta làwọn ulama àwọn àfa tí wọ́n máa sọ pé bọ́rọ̀ ẹ̀sìn sí rírì àwọn ulama wù yí là á máa fún wọn lóko oríṣiríṣi àwọn alápè ní kọ́ọ́dí àwọn alápè ní kíni o mufti ó ti yé ulama wù yàtọ̀ àwọn ulama wù tẹ̀sí rí níbẹ̀rẹ̀ ẹnìkan ṣoṣo ẹni máa bí léèrè gbogbo nǹkan tó jẹ mẹ́sìn àmọ́ lónìí kò sáfà náà tó tó bẹ́ẹ̀ láti wá dúró pé wọ́n máa bí wọn léèrè gbogbo ẹ̀sìn ó yé níbẹ̀rẹ̀ tí wọn ò tí academize Islamic fiqh àwọn ẹ̀kọ́ ẹ̀sìn wọn ò tí sọ di academic wọn ì gbé wọn yunifásitì kan pín so àfà kan ṣoṣo ó lè jẹ́ mufti
àmọ́ lónìí Darul Iftah ìlọ wa majlisu iftah majlisu àwọn àfa ẹni bá wà ń darí ẹ̀ wá lè pè mufti ṣùgbọ́n òní kò lè dáfẹ́ tí wọ́n ṣe torí kílódé tọ́ ọ bá lọ kẹ́kọ̀ọ́ bọ́ bá lọ pàdé ìsìn wọn ni kò sáyé fún ọ láti kọ́ Kùránì wọ́n gbé Kùránì lọ fẹ́ kọ́ kò sáyé fún ọ láti pàdé ìsìn tẹ́ pé àkídà àti dáwà lọ fẹ́ ṣe kò sáyé Kùránì àtàdé ìsìn kápẹ́ ló gbà ní èdè lárúbáwá tó mọ̀ dáadáa kò sáyé àti Kùránì àtàdé ìsìn àti gbogbo ẹ̀ so gbogbo ẹ̀ tí wọ́n ti pín wọ́n ti pín ohun táwọn àfa ò ti pọ̀ àbí so àjẹ́ yí pé àwọn àfa ló kù àwọn àfa táwọn àfa bá wà báwọn àwọn àgbà wọn jọ ṣe Darul Iftah ẹnìkan wà máa darí wọn Kubarul Ulama Hay'atul Ulama ẹgbọ́n mi yé ẹnìkan wà máa darí wọn àfa òun ní orígun kẹta nínú aláṣẹ mùsùlùmí ṣẹlẹ àwọn tí mo pè ní jẹ́yìsù yẹn àwọn náà wọ́n máa ń lò fún tax force tọ́lọ̀ nípa wayamuruna bil ma'rufi wa yanhauna 'anil munkar wọ́n máa pàṣẹ tọ́lá àwọn náà lè pàṣẹ àwọn náà lágbára láti fọ́ọ̀sì èèyàn láti tẹ̀lé ntí Ọlọ́run wí àbí tàbí wí ṣùgbọ́n àwọn tí Ọlọ́run náà máa pèpè àwọn afá alágbára àti wọn sí kíni àti máa pèpè mo rò bí mẹ́ta ti pé okùn méjì nínú méjì tó kù yìí òun náà ni a'immatul masajid ìmáàmù masalasi torí gbogbo mùsùlùmí pátá ládùúgbò tó bá rí kọ wà àwọn kánsílọ̀ yìí àti chairman local government yìí òun làwọn ìmáàmù rátìbí àti ìmáàmù jímọ̀ àwọn yẹn pàtàkì ká lágbọ̀ọ́yé ẹ̀sìn kí ló dé àwọn ló súnmọ́ aráàlú ju anybody náà mẹ́ta tí mo ti dákọ̀ lọ ṣé ẹgbẹ́ bá mi àwọn ló súnmọ́ aráàlú àwọn ìmáàmù ẹ bá dẹ̀ gbàgbọ́ yé jù ládùúgbò yìí ni kó wá jẹ̀ máàmù irú máàmù wo àti ṣe ní wáàsí pé wọ́n bá ní wo ẹni tó bá bá mu dandan kó nímọ̀ o ẹ má jẹ́ àfọláyàn wọ́n tó ẹ má fi yàn án ìwọ ti ló kọ́ tọ́ da ẹ̀já ní máàmù tọ́ da ẹ má fọ ògùn yàn ẹ má fọ owó yàn kí lóò ànábì ní ẹ fi yàn ní ká ẹ fi yàn ẹ má gbàgbọ́ yìí jù àwọn dàkàtì rù wà ní àwọn ọmọ tí wọ́n lè jẹ ìmáàmù níwò tí ó pọ́n ìwòlé ẹ múnú wọn náà ara tá a máa wí nù yí pé gbogbo wa a gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ bá a ṣe bára wa gbé ká fi lè rí ìlú àtúnṣe kọ́nà kọ́ wa pẹ̀lú wa ìtọ́parí ẹ̀ òun náà ni alimobaligun àwọn tí wọ́n ń jíṣẹ́ Ọlọ́run ó lè máa jíṣẹ́ Ọlọ́run pẹ̀lú tedris kọ́mọ lẹ́kọ̀ọ́ ó sì lè máa jíṣẹ́ Ọlọ́run pẹ̀lú kọ́mọ ṣe wá àṣẹ mobaligun ni Ànábì ọ̀pá wa láṣẹ rẹ̀ pé baligu hanni walau haya ẹ bá ń jíṣẹ́ Ọlọ́run fún gbogbo èèyàn kódà bó ṣe àyà kan mubaligu ni mudarris muallim mubaligu ni wọ́n fẹ́ kọ́yàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àfa lè ké mubaligu ni tọ́yẹ pé òfin tó láàfà wáàsí ó ń ṣe wáàsí mubaligu ni amárààrún yìí tí ó bá ti sínú ẹ̀sìn wo tí wọ́n bá mẹ́hẹ ẹ̀sìn mẹ́hẹ onídàá aláàmú lẹ káàró òjìrì ṣe ń dá aláàmú báyìí èyí tó yẹ kó wà lókè tí ó ṣe lókè ó ti sọ àwọn tó kù ó ti sọ wọn dọ̀lẹ ó sọ wọn di jàgàjàgà àwọn àfa àwọn èsìsẹ́ mi máa fa kí wọ́n lè ráyè já àfa wọn torí kí wọ́n ń pè ní àfa ìgbà tí ẹ̀ bá jókòó títí ọba ṣe nǹkan mìíràn mọ́ lọ́pọ̀lọ́ rẹ̀ ó tó kọ́fà tí ń tà àmọ́ ọkọ̀ rí oko láàárọ̀ òde nírọ̀lẹ́ ọwọ́ aláàfáà ní ọ ìgbà mẹ́rin lè ronú sí dókè wọ́n máa jẹ́ àwọn àfọ́ òfurì ni ìjọba wà máa tọ́jú wọn ọlọ́wọ́ gbà fún wa subhana rabbika. shukran ya rabbi shukran hadayta qalbi shukran nawwarta darbi shukran shukran.